Jigan, wà careful, má jẹ́ kí Ìyábọ̀ Òjó fa ẹ̀sẹ̀ rẹ̀ sírin o. O máa go through public scrutiny. God bless you. Ìwọ̀nba nǹkan tó kù, má jẹ́ kí Ìyábọ̀ Òjó bẹ́ẹ̀ bàjẹ́ o. Ìmọ̀ràn tèmi bá fún rí pé mi ò gba donation. Mo dẹ̀ níṣẹ́ lọ́wọ́. Ó ti yẹ ìmọ̀ràn tèmi bá fún Ìyábọ̀ Òjó lè fún ẹ o. O ti mess up already. O ti fuck up already. tó ẹ̀yin èèyàn wa àmàtún tí mo wá o lórí ọ̀rọ̀ Lizzy Anjorin ẹ farabalẹ̀ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan bí ẹ ò ṣe máa gbọ́ nǹkan tó ń lọ́nu fídíò yìí ẹ̀yin èèyàn wa ẹ wo fídíò yìí dé parí o nítorí wípé Lizzy Anjorin mà ti lọ fọwọ́ fa wàhálà ó mà ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Jigan àti Portable ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé o torí wípé ẹ ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nù fídíò yìí bí ẹ ò ṣe máa bá wa ká lọ. That $1 billion lawsuit. Olórí burúkú ni Ìyábọ̀ Òjó òun ló máa ń dá gbogbo ọgbọ́n yẹn nítorí àwọn ọmọ TikTok sọ́dọ̀ àwọn ọmọ yẹn á lè rò pé tí Ìyábọ̀ Òjó bá gba $1 billion á wá pín àwọn bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé gbogbo àwọn ń lo ẹ̀wọ̀n until all of you understand that Ìyábọ̀ Òjó is an enemy of the Yoruba people, an enemy of the Igbo people. Ìyábọ̀ Òjó is an enemy of the state. Àti Ìyábọ̀ Òjó àtàwọn ọmọ ẹ̀ tó ti mọ sàárè wọn, they had no good contributions to this society. Ngbà tí Ìyábọ̀ Òjó wá díẹ̀ sí WhatsApp group Jigan kò wá díẹ̀ síbẹ̀ pé fẹ́ kọ́lé kò wá díẹ̀ síbẹ̀ pé fẹ́ ralẹ̀ ṣé o tán mọ́ Alọ́ba family Jigan ṣé o tán mọ́ Alọ́ba family nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad ṣé o pray kó ṣẹlẹ̀ sọmọ ṣé o ti fi rẹ sí ṣù bàbá Mohbad ìyá Mohbad tẹ lọ ń gbé kiri ọlá pé Yorùbá ò smart ni ìyá Mohbad àti ìyá Ìyábọ̀ Òjó àwọn méjèèjì ò ní attachment mọ́ mú pẹ̀lú ọmọ wọn but one thing I appreciate about ìyá Mohbad ni wípé ó lóyà ìyá Mohbad ò ní attachment pẹ̀lú ọmọ ẹ̀ Jigan how can Ìyábọ̀ Òjó liars with someone tí kò ní attachment pẹ̀lú ọmọ ẹ̀ how can Ìyábọ̀ Òjó go and liars gbogbo owó tán pa nínú WhatsApp group yẹn Jigan tán bá pín ẹ lówó tí wọn ò bá pín yẹn èrè wo ló jẹ nínú group yẹn tó fẹ́ jeopardize career ẹ̀ Ìyábọ̀ Òjó òun ṣọ̀rẹ́ anybody nǹkan tó fún Ìyábọ̀ Òjó ní dùnú jù láyé òun ni kẹ́ni tó ti ga kó ṣubú ìtorí ẹ̀ lọ́lọ́run ò ṣe gbéga nínú ayé you don't understand I am telling you for free forget it sórí $1 billion lawsuit yẹn kan tó lọ fi dálẹ̀ fúnra ẹ̀ tó lọ fi wàá rí bí àwọn èèyàn àwọn justice for Mohbad àwọn family Mohbad àwọn bàbá Mohbad wàá mọ̀ ẹ máa dá lawsuit bọ̀ ẹ̀ wàá sá kúrò orí pé Ìyábọ̀ Òjó ti sá lọ torí pé èmi ò kí ń mọ àwọn tó máa ń àwọn tó sórí gbogbo yín ìdókè irú èèyàn tẹ́ ẹ jẹ́ nírú àwọn ẹ̀dá tẹ́ ẹ ń bá rìn because wọ́n ká ẹ mọ́nú group tẹ́ ti ń ṣaburú ìkan wá kọrin Jigan ẹlẹ́sẹ̀ kan Jigan ayé Jigan olóhùn gbé lọ sí kí ló ń gbé lọ ṣe court kí ló fẹ́ lọ ṣe ní court ó dàbí ìgbà táwọn sọ ṣẹpẹtẹ rí awọ káwọ òbòsù lẹ́lẹ́ ó rí bóyá ṣẹ̀sìn bọ̀ ní court ni yóò ẹyin ó rí bóyá ṣẹ̀sìn bọ̀ ní bóyá ṣorí burúkú bọ̀ ní court ṣé òun ló ń jẹ́ ṣẹpẹtẹ rí òun ló ń jẹ́ òbòsù lẹ́lẹ́ òun ló ń jẹ́ awọ káwọ òun ló ń jẹ́ ọ̀kadà mílò òun ló ń jẹ́ eruku Òṣòdì ṣé ẹ̀ kí ń ronú ni mi ti rí fídíò tán ló ṣe fún mi Jigan torí mi kì í wá fẹ́ tí ò bá wá fún mi fídíò tán ló ṣe fún mi gbà pàtí mi tẹ́ pé mo ti rí ni but if I don't tell you because ẹ kó gbogbo wa sínú wàhálà ṣe wà nínú WhatsApp group àbí ẹ mú gbogbo olú ẹbẹ̀ sí ní ìdáró lórí búkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀yẹn Ìyábọ̀ Òjó tó máa ṣòfò ọmọ tó máa ṣòfò ẹ̀mí Ìyábọ̀ Òjó tó máa tán fún Ìyábọ̀ Òjó tó pé gbogbo ẹ̀dá tó ń ṣàánú ẹ̀ ló máa padà arágbákò tó ju ẹ̀mí wọn lọ ẹbẹ̀ sí ní ṣe rálì ẹbẹ̀ sí ní ṣe orí burúkú kiri ẹ wà nínú WhatsApp group ẹ sọ wípé justice for Mohbad yẹn kọ́ ló kàn yín Jigan are you kidding me mo ò tí ì rí show tó ṣe fún mi ni o mi kì í lọ fẹ́ tí ò bá wá fún mi o mi kì í lọ fẹ́ tí ò bá wá fún mi o ó wá sáré lọ ó sùn bàbá Mohbad ò tí ì sú ẹ bàbá Mohbad ò tí ì sú ẹ nígbà tí Portable tó kọrin fún Naira Marley
àti Sam Larry lórí ọ̀rọ̀ tí wọ́n mọ́wọ́ yúwẹ́ ó rí ni ṣé bó rí ṣé ó jó sí inú yín dùn àbí nígbà tó kọrin fún Naira Marley àti Sam Larry ó wá kọrin fẹ́yìn padà ó wá ń dùn yín ó ń dùn yín no Jigan fún pé mo ti ẹ̀rí epo lọ ṣe bí Ìyábọ̀ Òjó lásán ó ti fọ́ àǹdì mi ó ti fọ́ nǹkan tí mo yé ti Ìyábọ̀ Òjó láyé àti lọ́run nìyẹn olórí burúkú ní Ìyábọ̀ Òjó tó máa sìnkú àwọn ọmọ ẹ̀ náà ìwọ ló máa lọ fáwọn èèyàn wàá dẹ̀ tún lọ kóòtù wàá lọ máa parọ́ fún àwọn ọmọ TikTok àwọn ọmọ tí ò léèyàn àwọn ọmọ mẹ̀kúnnù àwọn ọmọ tó yẹ kó máa kọ́ṣẹ́ ọwọ́ àwọn ọmọ tó yẹ kó wà lábẹ́ profile àwọn olówó kó máa kọ́ bó ṣe lè dolówó ẹ lọ employ wọn ẹsọ wọn dolórí burúkú di blogger wọn bẹ̀rẹ̀ sí ní rí kú he wọn bẹ̀rẹ̀ sí ní rẹ́wọ̀n he. Jigan nígbà tí Portable kọrin against Naira àti Sam Larry kí ni Ìyábọ̀ Òjó àti wọ́n ṣe ẹ wà lábẹ́ WhatsApp group ẹ ń pàtẹ́wọ́ so nígbà tó mọ òótọ́ kó má kọrin àbí kí Sam Larry àti Naira Marley ó dẹ́ kún arrest ẹ̀ gan ó dẹ́ pé Sam Larry àti Naira mi ò mọ̀ ó dẹ́ kún arrest ẹ̀ ó dà bẹ́ẹ̀ kind of mi mọ̀ Ìyábọ̀ Òjó mú gbogbo àwọn ọmọ mẹ̀kúnnù lèmi tí mo dúró síwájú yín ọmọ mẹ̀kúnnù tó bá jẹ́ pẹ̀lú àwọn Ìyábọ̀ Òjó yẹn wọ́n ti brainwash irú àwa ní kékeré mi ò ní delete tẹ̀rí lè ní ṣe rí gbogbo yín tí mọ ohun tí Ìyábọ̀ Òjó ṣe sí ayé àwọn ọmọ yín mo fún yín lọ́dún 5 sọ́dún 10 torí wípé ní lè rí owó ilé yín san ní Ifọ̀ ní lè gbé àwọn ibi tó da tí náà wà ní Abẹ́òkúta ní rí ibi tí náà wà gbé ní Ìbàdàn sórí gbogbo yín tẹ́ wà lọ́ndà TikTok yẹn tẹ́ntẹ́lẹ̀ Ìyábọ̀ Òjó yẹn in the next 5-10 years aburú yẹn kàn yín débi wípé ní rówó ra fóònù débi pé ẹ fẹ́ mọ iye tó ń ta dátà ẹ kọ́lẹ̀ kẹ́ forúkọ mi sí. ọmọ Ìyábọ̀ Òjó mú sítórì wá fún Ìyábọ̀ Òjó ẹ̀yin ló lórí burúkú torí yín ti gbà bọ̀dẹ̀ ẹ̀yin lẹ́ ń bá Ìyábọ̀ Òjó disseminate story lórí íńtánẹ́ẹ̀tì àmọ́ ọmọ Ìyábọ̀ Òjó tó lọ mú sítórì wá gangan kò gbójú jáde kò tiẹ̀ ṣe pé òun máa ń ṣe social media ó ń wọ Banana Island ó ń wọ Ọ̀gẹ̀dẹ̀ Island ó ń wọ gbogbo ẹ lọ ó lọ mú sítórì wá fún ìyá ẹ̀ ọ̀nà àti jẹ àti mú ọ̀nà àti là ìyá tiẹ̀ ò lówó lọ́wọ́ bàbá ò ní sílẹ̀ kan ó jókòó sórí TikTok torí Ìyábọ̀ Òjó ti sọ pé òun sú èèyàn kan ní 1 billion inú ọpọlọ Ìyábọ̀ Òjó máa gba 1 billion tó lórí burúkú bàbá ńlákù bàbá àti ìyá ẹ̀ tó lo ẹgbẹgbẹ̀rún ọdún náà gba wèrè wọ́n fẹ́ pín fún ẹbí àbí. ẹ kọ sílẹ̀ gbogbo yín tẹ́ ń lo TikTok lẹ́nìí tẹ́ ń ṣe ìkà do you know how I made my money ṣé o mọ bí mo ṣe lówó ṣá ṣé o mọ bí mo ṣe lówó ṣé owó ṣó èmi àti Lọlá Fádúrí lánàá kí lórí tí Lọlá Fádúrí ń ṣe ó ń dúpẹ́ lọ́wọ́ mi ó ń ṣàdúrà fún mi kí lórí tí Ronke Oṣòdì Òkè ṣe Ronke Oṣòdì Òkè àti Lọlá Fádúrí at the end of their orí burúkú tán ṣe àwọn méjèèjì admit wípé Lizzy ò bá wọn jàre Lizzy ò ṣe àwọn rí Lizzy ò ṣe kà fáwọn rí Lizzy ò sọ̀rọ̀ àwọn rí ṣé o mọ ìtumọ̀ nǹkan tí Lọlá Fádúrí ṣé o rí nǹkan tí Lọlá Fádúrí àti Ronke Oṣòdì Òkè gbé wá is the same thing pẹ̀lú nǹkan tí Dayọ̀ Badmus gbé wá Dayọ̀ Badmus sọ wípé Lizzy Anjorin kò ní ta story àwọn colleagues ẹ̀ láyé tí Lizzy Anjorin bá dẹ̀ mọ̀ pé o máa ń kọ story àwọn colleagues òun kò ní bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ láyé sórí kó tó dórí àwọn colleagues mi yẹn ó ti mọ́ mi lára láàrin àwọn èèyàn ńlá láwùjọ àwọn olówó àwọn ọlọ́rọ̀ they confided in me they trusted me because wọ́n mọ̀ pé wíwo báyìí lẹ́nu àwọn ohun and they know one good things about Lizzy Anjorin accountability nínú àwọn award tí mo gbà ní university ìkan wà nínú ẹ̀ tó fún mi láward the mystery pé wọ́n tọ́jú owó department faculty síyàn lọ́wọ́ £1 ò dẹ̀ dín níbẹ̀ ṣé o mọ bí mo ṣe lówó ṣá I become confident
of the rich people. That is how I become successful. Sori àwọn olówó wọn kì í lọ́rẹ̀ẹ́. Nígbà míì wà àwọn ọmọ kéékèèké náà máa fi ń ṣọ̀rẹ́. Nígbà míì wà tán bá bá ọmọ kékeré yẹn ṣọ̀rẹ́ bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì àbóṣù kan, wọ́n á mọ̀ọ́mọ̀ bá ọmọ yẹn jà. Wọ́n á wò pé bóyá ọmọ yẹn máa lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ àwọn. Wọ́n wá ti àwọn ọ̀rẹ́ wọn pé kó lọ pe ọmọ yẹn. Tọ́mọ yẹn ò bá dáhùn, wọ́n á tún fa ọmọ yẹn mọ́ra padà. Wọ́n wá ti sọ ọmọ yẹn ṣó lè máa bá wọn rìn spiritual because àwọn ò lè jáde. Wọn ò lè lọlé ológun, wọn ò lè lọlé gbá. Ìwọ tó jọ́ ọmọ mẹ̀kúnnù yẹn ló gbọ́dọ̀ máa bá wọn sá eré yẹn pẹ̀lú òtítọ́ tó gbọ́dọ̀ exploit wọn. As a matter of fact, ìwọ ọmọ mẹ̀kúnnù ló gbọ́dọ̀ máa fowó ẹ ṣe fún wọn lọ́fẹ̀ẹ́. You all don't know what it takes to be successful in life. You all don't know. Ẹ rò pé kẹ́ sọ story èèyàn kẹ́ bá tèèyàn jẹ́ níyàn fi ń lówó. Ẹ rò pé gbogbo nǹkan tẹ́ ń ṣe lórí TikTok yẹn. Ìyábọ̀ Òjó ti bà tiyín jẹ́ already. A lot of people that patronize me. Ẹ gbọ́ story mi àti client mi lórí cyberspace rí. Ẹ gbọ́ pé èmi àti customer kọ́kọ́ jà lórí cyberspace rí. In history, I'm over 40 years in business. Over 40 years. Ẹ gbọ́ pé èmi àti customer mi kọ́kọ́ jà rí. Ẹ gbọ́ pé ọ̀rọ̀ ilẹ̀, àbọ̀rọ̀ ilé, àbọ̀rọ̀ aṣọ dá èmi àtèèyàn pọ̀ rí. Ẹ gbọ́ rí. Ǹgbà tí àwọn kan máa wá ń fẹ́ràn mi, tán máa wá dáwó lẹ̀ sí wa lọ́wọ́, tán máa wá gbà padà. Tá discover pé ọ̀pọ̀lọpọ̀ wọn they may likely láti máa fa account wa lọ gbowó yahoo láti kó bá wa. Tán bá wá gbowó yẹn tán, wọ́n wá tí EFCC wá investigate wa. Òun mo ṣe kọ́ ní sísàlẹ̀ receipt mi. If you want to refund, do it less than 24 hours. You paid me. After 24 hours, you paid me. No refund. O lè fi ra nǹkan mi, but no refund. Àwọn olówó tẹ́ ń wò yẹn, àwọn olówó tẹ́ ń wò yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn nídìí ọmọ mẹ̀kúnnù tó lè máa sọ bí ìta ṣe rí fún wọn. Ẹ wo àwọn tòṣì, àwọn olórí burúkú, àwọn atọrọjẹ, apààyàn gba donation tí wọ́n hate on Lizzy Anjorin. In likes of Aláàfin of Ọ̀yọ́ love Lizzy Anjorin dearly till his last moment. Òrìṣà, I am privileged. I am honored to know in likes of Aláàfin of Ọ̀yọ́. And I'm honored to receive prayer from him before he died. Before his exit. For someone like me to have rolled with Baba for years. And the man was there for me. You should know. Pé Lizzy Anjorin case study tó yẹ kí gbogbo ẹ̀yin ọmọ mẹ̀kúnnù lọ study ni láti gòkè ọlá. Ohun tó bá múrú bàbá Aláàfin of Ọ̀yọ́, ikú bàbá yèyé gbogbo ọmọ ẹ̀ pátá kọ́lọ́ bá mi lànà ọyọ̀ fún wọn. Tó bá múrú bàbá yèyé tó ti Lizzy bàbẹ́ títí tó lọ fi jọyàn àwọn bàbá ẹ̀. Ẹ̀yin olórí burúkú ọmọ ọ̀ràn kíran, ẹ̀yin atọrọbá rẹ̀, ẹ̀yin apanilẹ́kúnjayé, ẹ̀yin lè máa sọ fún wa pé Lizzy ò dáa. Ẹ̀yin lè máa sọ fún wa pé Lizzy ò dáa. Ẹ̀yin lè fẹ́ bà Lizzy lórúkọ jẹ́. Ẹ mú Aláàfin nìyẹn o. Ṣé kí n máa dárúkọ? Ṣé kí n máa dárúkọ? Ẹ lọ wo profile mi, kẹ́ lọ wo àwọn àwòrò ṣàṣà tí Lizzy Anjorin mọ̀. Ẹ̀yin gbọ́ contact mi níta rí. Ọjọ́ tán gbé mi lọ Ìlọrin, wọn ṣàlàyé fún mi. Wọn sọ fún mi pé àwọn benchers ló pàdé mi ńbẹ̀. Wèrè èèyàn ló ń gba benchers àbí? Ó mọ bí tó máa dé nínú ayé kan tó kó benchers tẹ̀lé lẹ́yìn bí ogún bí ọgbọ̀n. Ó mọ tó máa dé nínú, ó máa mọ̀nú ayé. Ó dẹ̀ ní rí mi kí wá sọ because contact me, we are for business and the betterment of this country, not for putting people in prison. Lórí burúkú Ìyábọ̀ Òjó awáyé má ṣe eré yẹn. Tí n bá fẹ́ kó lọ ẹ̀wọ̀n, ọjọ́ tó ti dárúkọ mi ló ti máa lọ ẹ̀wọ̀n. But I don't need you. Mo fẹ́ wo àwọn, mo fẹ́ kó dàbí àríkọ́ṣe aburú fún gbogbo àwọn ọmọ tó ti brainwash. Mo ṣe fiẹ́lẹ̀ for very long time. Lọ bèè lọ́wọ́ Dorcas nígbà tó máa wẹ̀wọ̀n. Bèè lọ́wọ́ ẹ̀ pé ṣé mo dàbújá. Ní ìdàbújá ó máa wẹ̀wọ̀n ni. Kéèsì tó ń gbé ẹlú ẹ̀wọ̀n, ṣé kéèsì Lizzy Anjorin ni? Ohun tó ń pè lọ́mọ ọgbọ́n nìyẹn. Ìyábọ̀ Òjó. Ó já olórí burúkú ọmọ ní olè ní ẹ, ọ̀lẹ ní ẹ, oníbàárà ní ẹ. Gbogbo àwọn olówó nídìí ọmọ mẹ̀kúnnù tó fẹ́ ràn lọ́wọ́, bọ̀ ta ló fẹ́ ràn ọmọ mẹ̀kúnnù lọ́wọ́ tẹ́ ti kọ́ bọ́ yẹn record? Ta ló fẹ́ ràn ọmọ mẹ̀kúnnù lọ́wọ́ tẹ́ ti kọ́ wọ́n ṣe ń yàgògò èèyàn, wọ́n ṣe ń record èèyàn?
ọmọ olówó ló fẹ́. As a matter of fact, Bíbélì àti Kùránì olówó ṣọ̀rẹ́ olówó. Kí ni Kùránì sọ níbẹ̀? Àbí Kùránì sọ bẹ́ẹ̀ pé olówó ẹ ṣọ̀rẹ́ ara yín, ẹ jẹ́ kí àwọn tálíkà lọ máa ṣọ̀rẹ́ ara wọn. Kùránì ló sọ bẹ́ẹ̀, Bible sọ bẹ́ẹ̀. Torí pé Bíbélì ní olówó ṣọ̀rẹ́ ara yín, ọmọ mẹ̀kúnnù tó bá mú máa já yín wá sípò wọn padà. Bọ̀ nígbà tó dórí tèmi, mo pa ègún yẹn rẹ́. Mo wọ ọmọ mẹ̀kúnnù tèmi ò sọ olówó di èrò ilẹ̀ ńlẹ̀. Ọmọ mẹ̀kúnnù tèmi sọ olówó dolówó kí n lè bá lówó. Àánú ń ṣe mí gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń lo TikTok, Facebook. Ó lọ lórí burúkú ọmọ kan, ọmọ tó yẹ jáde yunifásitì. Ìyá àti bàbá ẹ̀ wà ń bẹ, ọmọ òfò, ọmọ òṣì. Ó bẹ̀rẹ̀ sí ní bú mi, ó bú ó ṣe gbọ́ ẹ̀. Mi rò pé tí 20 ó níyẹ ó ní bàbá. Ó dá pé fọ́tò ẹ̀ wà ń bí lórí Facebook. Ọjọ́ tó bá mú ẹ bẹ́ẹ̀ yẹn ń bò ń dáná. Ó sẹ́ndí ẹ̀ sí mi lánàá, ẹ wo ìyá àti bàbá ẹ̀ rèé. Ẹ wo ọmọ yìí, ìyá àti bàbá ẹ̀ rèé, ẹ wo. Ó ṣe jáde school ni o. Inú àwọn ọmọ tó ń bá Ìyábọ̀ Òjó ṣiṣẹ́ rèé. Ẹ ti rí inú ọmọ tó ń bá Ìyábọ̀ Òjó ṣiṣẹ́. How much is Facebook paying you? How much is TikTok paying you? How much are they dashing you under TikTok that made you to be miserable? In the next 5-10 years, gbogbo yín tẹ́ ń ṣorí burúkú lórí TikTok tẹ́ ń bá yá àwọn èèyàn jẹ́ yẹn, ẹ ní rówó ra fóònù ẹ kọ́lẹ̀ kẹ́ forúkọ mi sí. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ̀mọ́jọ́ tí bátìrì fóònù yìí ti bàjẹ́ tẹ́ rówó rà. Mélòó ní rówó ra generator? Ẹ lọ wo àwọn ọmọ tó ń rú social media pẹ̀lú success story. Ẹ lọ wo èjì wọn kẹ́ wo èjì yín. Ẹ̀yin tẹ́ jọ́ Ìyábọ̀ Òjó tẹ́ jọ́ ń bá tàwọn èèyàn jẹ́. Kíru àfòkù gba ìnvátà olórí burúkú jókòó tádé. Òun náà ṣe àjèrè inú justice for Mohbad. Òun àjèrè inú òkú Mohbad yìí. Òun ò lè ṣe kóun má jèrè inú òkú Mohbad. Ẹ lọ calculate ọjọ́ orí ẹ̀ kẹ́ wá lọ sórí cyberspace. Kẹ́ lọ wo àwọn tailor, àwọn fashion designers, àwọn tó ń ta irun, àwọn tó ń ta fabrics, ẹ lọ wo wọn. Kò ń ṣerú olórí burúkú agbọ́ ti kú yọ, kì í ṣerú àwọn olórí burúkú yẹn o. Irú àwọn ẹ fún wa 1 million máa fi fún yín ní 150. Kì í ṣerú àwọn olórí burúkú. Ẹ lọ wo life ẹ̀yin tẹ́ ń bá yé olówó jẹ́, tẹ́ ń bá yé àwọn tó ti ga jẹ́, tẹ́ ń túdé yẹn lọ wo life yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ tí sanwó ilé yín. Òjò tó rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ tí bọ́ ń bẹ̀. Ó rí bí tí Lizzy ti máa ń ṣe ṣóò ni. Ó rí Lizzy kò ṣe ṣóò nu mọ́tò. Tí Lizzy bá bẹ̀rẹ̀ ṣóò nu mọ́tò, ó níbi kan tó máa parí ẹ̀ sí. Ìwọ máa jókòó nínú ooru ṣe mọ́tò ni. Nínú ooru mọ́tò máa ṣe ṣóò. Wàá jókòó nínú ooru burúkú láìsí èsì. Nínú mọ́tò ní mọ́tò tẹ lọ rẹ́ǹtì. Ẹ ṣe ṣóò. Fẹ́ni tó ní ilé rẹpẹtẹ káàkiri àgbáyé. Ṣó dìgbà tí n bá sọ fún ẹ pé ó dìgbà tí n bá sọ fún ẹ pé àkọ́lé aburú ló gbé látọ̀run. Wàá dé rẹ mọ́nu mọ́tò tó lọ rẹ́ǹtì. Wàá máa wò fòfò ṣó ní mọ́tò tí ń bọ̀. Wọ́n la wà náà fún mi o. Lizzy bọ́ síbi, Lizzy come here. Lizzy kí ló sọ? Iye olórí burúkú agbọ́ ti kú ẹ̀ kò ní mọ́tò lẹ́sẹ̀ o. Òun ṣe ṣó òun mà ṣírí ẹni tó ń ta mọ́tò. Ọjọ́ ò lẹ fẹ́ gbọ́n. Àánú yín kò máa ń ṣe mí ni. I was once homeless. Mo ti gbé long completed building. Mo ti sùn láyìíká church nígbà tí ò sílé. Mo ti sùn láyìíká church rí. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ti gbaṣọ lọ́rùn mi rí. Tí mo sáwọ kí ni wọ́n máa ń pè nígbà chemist. Tí mo gba nylon black and white, tí mo já orí ẹ̀, tí mo já apá, tí mo wọ̀ délé. If I tell you my story, you will know why I'm being particular pa. Kí ló ń ṣẹ̀yìn tálíkà? Kí ló ń ṣe ní bá ní tálíkà mi pé owó. Mo kàn sọ pé ìwọ tó because tó bá rẹ́ni bá là, màmá mi ló máa ń sọ, màmá mi ní tó bá rẹ́ni bá là ọ̀nà ọ̀la máa le. Ẹ wá àwọn ọ̀rẹ́ mi kan tí gbogbo yín mọ̀ ní àwọn àdúgbò ńláńlá kọ̀ọ̀kan tó yẹ pé tí n bá débẹ̀ báyìí máa wọnú bedroom wọn. Àjókòó 4 hours a máa ṣeré. Ẹ wò wọ́n, ẹ wò gbà tí mo ti mọ̀ wọ́n. Ẹ imagine tó yẹ pé mi ò léèyàn lẹ́yìn ní 2019. Bí Ìyábọ̀ Òjó àtọmọ afẹ́ bí wọn bá ṣe jẹ lọ nìyẹn. Kí ló fìyà jẹ bàbá Ìjẹ̀ṣà? Kó mọ́yàn, kò ní contact, kò dẹ̀ lè speak up. Kò lè speak up. Gbogbo àwọn tí Ìyábọ̀ Òjó
Naira Marley ó lè mọ̀yàn wọn kò speak up. Imagine wọ́n pè mí sí show wọ́n pè mí sí fíìmù ní New York mo ní kó pe Ronke Oshodi Òkè ní 13 years ago àbí wọ́n pe Ronke Oshodi Òkè Ronke Oshodi Òkè dé sí Nàìjíríà ó wá ṣe Jigan versus Naira Marley fún mi tí Ìyábọ̀ Òjó ò bá mọ̀ pé mo help Ronke Oshodi Òkè kò ní lo Ronke Oshodi Òkè against mi ní 2018. It takes my relationship, pure relationship with Ronke Oshodi Òkè for Ìyábọ̀ Òjó to have used Ronke Oshodi against me 2018. It's a logical analysis. Tí mi ò bá fẹ́ràn Ronke Oshodi Òkè, tí Ronke Oshodi Òkè ò bá fẹ́ràn mi, Ìyábọ̀ Òjó ò ní lo against me fi gba donation 2018. Imagine ẹni tó sọ fún mi ní 2018 pé ṣé mo rántí the same thing ní Ronke Oshodi Òkè ṣe fún mi ní ilé àwọn ní New York. The same person dẹ̀ jáde wípé ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ló dájà lẹ̀. Ó dẹ̀ send mi ní àwọn iṣẹ́ Ìyábọ̀ Òjó mo ń bá wọn rí share sórí page mi ní WhatsApp mo sọ pé lovely a ní pé ṣé káwọn ṣe báyìí màá ní lovely mo gbé evidence yẹn jáde o. The same person tó sọ fún mi ní 2018 just 2018 pé kí n má dá Ronke Oshodi Òkè lóhùn ṣé mo rántí nǹkan tó ṣe fún mi nílé òun. The same person dẹ̀ yí ní 2025 kò tún wá yí nìkan ibi tó bá wọn kó fẹ́ gba donation ó wá ní kò gbé Àdìsá rí ṣó wà bí kò mọ Àdìsá ṣó jókòó lọ́jọ́ kò mọ Àdìsá ibo ni mo ti pín owó ẹ̀. These people nǹkan tí Lọlá Fádùrì ṣe yẹn tí ẹ ti tán ó lójú reasonable personality tó máa bá ṣe for the rest of her life. Before you hurt people, before you do evil to people, think twice. Think twice. Think twice. Ìjọ tí Ronke Oshodi Òkè àtàwọn Ìyábọ̀ Òjó ti wá parọ́ mọ́ mi láti 2018. Tán ti fi mí gba donation, tán ti fi mí ra pity. This is me.